àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkú ọlọ́mọ yìí sùn ó dàbí ìgbà púpù ọlọ́mọ tí ń sùn báyìí o torí pé Temitope Osoba ó pe màmá rẹ̀ ò dá lóhùn o. Kí ni mo ṣe mami. ẹni tí ẹ ní ó ń ṣe egbòogi olóró tẹ́lẹ̀ ó máa ń fa egbòogi olóró tí ó wàá tún rí dùnú nílé ọkọ sẹ́mi pé yóò pọ̀ sí ni. A ní dókítà ti sọ wípé mo máa wà lórí oògùn fún odidi 5 years tí bá dẹ̀ wà lórí oògùn yẹn fún 5 years mi ò gbọ́dọ̀ bímọ. Ìgbà tá a dẹ̀ ń sọ yìí ọdún tó kọjá ní December mo pé 39. Just 4 years plus àbí 2 years mo ti dé bí báyìí. Kò sí jùlọ àwọn ló bẹ̀rẹ̀ sí ní máa kọ́ bọ́ kó ṣe mí. Wọ́n nítorí pé mo sọ wípé mo fẹ́ sọ jẹ́ fọ́kọ mi. Wọ́n ní mo wá báńkì tẹ́rìtìrì. Wọ́n ní mo fi píktọ̀ tó lé. Wọ́n ní mo kọ́ ọmọ àwọn bó ṣe jalè. Wọ́n ní mo pẹ́ wọ èèyàn wa kó wá bá wọn jà kó wá bú àwọ̀. Bẹ́ẹ̀ títí dì sí èmi àti wọn tí ẹ̀ bá ní confrontation kankan rí. ọ̀run ó sì mọ́ kánjú mọ́ gbogbo àlà ń bọ̀. Ọkọ mi ò balẹ̀. Godfather ọkọ mi pè mí. Ó ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi. Mi sọ kọ́kọ́. Ràwọ̀ lọ́wọ́ ọ̀kùn ògùn náà lọ wọ mi. Cancer kòkó ló pa Tọ́pẹ́ all poison Tọ́pẹ́ ni poison ló pa Tọ́pẹ́ meanwhile lẹ́ni nígbà tá à ń ṣe live aṣáà ń sọ aṣọ kí ló pa bíbí kí ló lè ṣe ta ló gbé lọ kúrò ní ìtọ́gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ tó sọ́kàn Tọ́pẹ́ with period yẹn lórí live stream yẹn so gẹ́gẹ́ ló wá sẹ́ni àwọn voice record sí mi ní pé even the family said it is poison. Tọ́pẹ́ òkú police station Ṣàgámù ní Tọ́pẹ́ kú ilé ní Tọ́pẹ́ kú sí Ṣàgámù ní Tọ́pẹ́ kú sí Tọ́pẹ́ òkú ní police station so meanwhile àwọn family mọ̀ ké poison wọ́n ní poison ló pa Tọ́pẹ́ in fact wọ́n sọ pé àwọn ti ní report lọ́wọ́ ní ké poison ló pa Tọ́pẹ́. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ gbọ́ yìí. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó má gbókùn mi nílé kó lè sinmi dáadáa ẹ jọ̀ọ́ ẹ kó má bọ̀ street ẹ má ti dé junction yẹn to the left ẹ jọ̀ọ́. kí n jẹ́ kó má gbé òkú òun nílé kán lè sin òun dáadáa. Mẹ́sẹ̀gì tóun ti kọ́kọ́ fi ilẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ti gbé kúrò lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí mẹ́sẹ̀gì yẹn gbọ́. májèlé wẹ́rẹ́wẹ́rẹ́ ló pa Tọ́pẹ́ kì í ṣe májèlé tí pààyàn lójú ẹsẹ̀ wọ́n ti fi sí láti pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó mọ̀ jẹun tí ó jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ó gbẹ̀mí ẹ̀. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. Yes, I blocked her. I don't be able to love her when you're visiting because I'm already married. Mami, mo kọ́ tí mo fẹ́ ṣe mo ti sú mi ò ní fẹ́ fọkọ mi sílẹ̀ torí nǹkan tó fẹ́ nìyẹn mi ò kọ́ tí mo fẹ́ ṣe mo máa rí ọkọ mi ò balẹ̀. àwáyé kò sí gbogbo aládágbádá kú ọ̀run ó sì mọ́ kánjú mọ́ gbogbo àlà ń bọ̀ gbogbo létà àti kí wọ́n kú ewu ọmọ ọpẹ́ ni ọya ni á kí wọn kú délé ń bẹ. Temitope Osoba kọlọ́hún ó dẹlẹ̀ fún èèyàn rẹ̀ akọni lọ láàrin àwọn òṣèré orí ìtàgé kí ló fún mi ní interest láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ìtàn tí Tọ́pẹ́ sọ fúnra lára ẹ̀ kò níyá kò ní bàbá kò sí ẹ̀gbọ́n kò sí àbúrò ó nìkan sọ náà ni wọ́n bí ó náà ò tún wá bímọ torí pé kò bímọ kọ́ ní ìṣòro ayé ẹ̀ kò pẹ́ tó ló ń discover wípé òun ní àìsàn jẹjẹrẹ ọyàn ó kọ́kọ́ bá tù pẹ̀lú eléyìí o fásitì díẹ̀ wọn mọ̀ bóyá ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká lè establish ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó tún wá ń kojú ìṣòro àìrọ́mọbí I said it pé African mentality ní pé gbogbo ẹni ó wá sáyé ló gbọ́dọ̀ bímọ no ẹlòmíì ò bímọ ó bí àlàáfíà
mo máa ń sọ fáwọn èèyàn wípé àwọn nǹkan tágbára wa ká ní ká jìjàgùdù lé lórí, ní ká lo ipá wa lé lórí. Àwọn nǹkan kan bẹ tágbára wa ò ká. Agbára èmi àtẹ̀yìn ò ká ọmọ bíbí, bọ́lọ̀ ń bá sáámi sí ni. Kò ságbára ẹni tó kàbèjì, kò yí ṣe pé ó níbẹ̀ yẹn ṣe bóbìnrin ẹni sùn tí ó fi bíbejì. Kò ságbára ẹni tó ká ọkùnrin bí mo ṣe ṣe yìí o, ọkùnrin ló máa jẹ́ o, kò sí nínú wa. Kò sí agbára ẹni tó ká ìwòsàn bí kú bá dé. So kí lágbára wa ká? Òun náà ní pé olóúnjẹ ńlé. Ó sì mọ̀ pé láì tanná sí gáàsì, láì gbómi léná tàbí láì gbé tó fẹ́ jẹ léná, ó lè jẹ́. Bọ́ bá ń wo nírìn bí ọ̀pá ọkú, agbára ekele yùn. Ó lẹ́sẹ̀ láti fi rìn débi tó ti fẹ́ ra nǹkan, ṣùgbọ́n òkú ò nílé, agbára rẹ̀ kélé yùn. So ká ní gbogbo èèyàn ló ń ronú bí òyìnbó, ẹ ń bá bímọ déédéé, ẹni tí ò bímọ déédéé, torí pé ẹni tó bímọ ọmọ ni ó sin, ẹni tí ò bí okú rẹ̀ ò ní gbé títì. Ẹlòmíì gan máa bímọ wàhálà ọmọ náà ni ó padà pa. Wàhálà ọmọ ni ò ní jí ó nísinmi. Ẹni tó bí ń rojọ́, ẹni tí ò bí ń rojọ́. Ẹlòmíì bá ti dé police station rí, ọmọ ni. Ọ̀pọ̀ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n torí ọmọ ló jẹ́ wọn ó débẹ̀. Lọ sí correctional center, àwọn òbí kan ń pààrà bẹ̀ bí ikú kéré. Wọ́n lọ ń gbé jíjẹ mímu fọ́mọ wọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Bí wọn ò bá bí wọn ò ní dààmú bẹ́ẹ̀. So Temitope òfin rẹ̀ nífọ̀kànbalẹ̀ lórí eléyìí. Ọlọ́kọ wàhálà ń ṣẹlẹ̀ láàrin òun àtọkọ ẹ̀. Nǹkan ẹyọ kan tí mo rí kí Temitope sí ni pé kò fọ̀rọ̀ ara ẹ̀ pamọ́. Bí nǹkan ṣe ń lọ, ó ń sọ fáwọn tó yẹ kó sọ fún. Bí bẹ́ẹ̀ kọ́, àbá ti ráṣìírí ikú ẹ̀. Torí ọ̀rẹ́ wa tọ́jọ́ kọ ẹ̀, ọ̀tọ̀ làlàyé tó ń ṣe. Ṣé ẹ mọ̀ pé lẹ́jọ́ ṣàdínúwé? Kò sì sẹ́lẹ́jọ́ tí ó rojọ́ ẹ̀bí mọ́ra rẹ̀. Kò sẹ́ni tó jẹ́ fọ̀bẹ tó nù jẹ́sù, òkú ni máa ń jẹ̀bi láwọn ibì kan. Social media ló jẹ́ ká mọ̀ wípé òkú yìí jẹ̀bi lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ẹ rántí bá mi ṣe. Tí wọ́n fipá bá lò nínú móòlù ẹ̀ nínú BRT lọ́jọ́sí, kí wọ́n tó pa ju òkú ẹ̀ sílẹ̀ láti inú mọ́tò. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ló ti ń sẹ́ndí voice note sọ́rẹ́ rẹ̀. Nọ́mbà BRT tọ́wọ̀ ó ti sẹ́ndí ẹ̀ sọ́rẹ́ rẹ̀ already. Ṣé gbàgbé ìní fún wọn fi arrest BRT driver yẹn láàárọ̀ ọjọ́ kejì. Ṣé follow case yẹn? Wọ́n ti dájọ́ ikú àtẹ̀wọ̀n gbére fún driver BRT ọ̀hún. Titope Osoba ẹjá sọ̀rọ̀ nísànsán. Òṣèré orí ìtàgé ni tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀. Ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ kan pé majority ẹ̀yin tẹ́ ń wò wá, bóyá wà broadcaster o, akéwì o, comedian o, actor àti actress, lọ́kàn yín ẹ máa ń fọkàn sí pé torí pa dẹ́rìn pòṣónú, torí pa ń sọ̀rọ̀ nípa àṣòro, ó túmọ̀ sí pàwà gangan ò ní ṣòro. Irọ́ ni o. Majority wa ní ṣòro ju ẹ̀yin tá ń bá sọ̀rọ̀ gan lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ṣe jẹ mọ́, òun ni pé a gbé ìṣòro tiwa sí ẹ̀gbẹ́ kan láti wá nu omijé tiyín nù kúrò. A gbé ìṣòro tiwa sẹ́gbẹ́ kan láti wá fẹ́ yín ní information tẹ́ need tí yóò tún lé ayé yín ṣe. I do tell people, ethic journalism ó sọ fún wa pé kọ́lọ̀ mọ́jàrí o. Bọ́mọ èèyàn bá kú tó o sì níròyìn láti kà, ẹ̀tọ́ rẹ kọ́kọ́ rí kàròyìn, fi ọmọ tó kú sílẹ̀ rí kàròyìn kó padà wá. Àti rọ́gà wa kan tó ṣe bẹ́ẹ̀ lábẹ́òkúta, ó kọ́kọ́ lọ kàròyìn. Ìgbà tó parí ìròyìn ló tó sọ wípé òun pàdánù ọmọ. Mélòó ni wa ló lè ṣe? So ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wa
nínú ọkùnrin wa ilé wọn ò tò wọ́n sì máa ṣètò wọ́n pè ní ìdílé aláyọ̀ kò dẹ̀ sáyọ̀ nù ìdílé tí wọ́n gangan àwọn gangan ò ní ìdílé aláyọ̀ ọ̀hún. So oríṣiríṣi nǹkan tí kálukú wa ń là kọjá lábẹ́lẹ̀ social media ló jẹ́ ká lè máa express ara wa ká lè máa sọ síta díẹ̀díẹ̀ nítorí bá wa sọ síta lọ́kàn máa fi fúyẹ́ lóòótọ́ làwọn èèyàn kan máa sọ pé gbogbo nǹkan kọ́ ló yẹ social media gbogbo ń tó bá rí èèyàn bá sọ onígbàjámọ̀ ọba Súlè ńgbà tọrọ kúnnú ẹ̀ ńjọ́ tó fẹ́ gẹrun fún ọba Súlè lórí pé ó níwò lórí ó dẹ̀ ti sọ fún pé ìjọ́ tó bá ti sọ fún èèyàn ìjọ́ náà ló kú kò sì ní sinmi kí ló ṣe ó rè gbẹ́lẹ̀ ó lọ sọ̀rọ̀ inú ẹ̀ fún ọba Súlè wo ó dẹ̀ bolẹ̀ padà orí ilé ọ̀hún ìnìbẹ́pẹ́ ti wù jáde ewé ìbẹ́pẹ́ ọ̀hún ẹ̀ka ewé ẹ̀ ń làwọn ọmọ kéékèèké gé ṣe é mọ́ pé àwọn fi fọn fèrè tán bá ti fi ẹnu tán fẹ́ fọn fèrè ọba Súlè wùwo ni fèrè ń wí kó tó di pàṣírí padà tú alright ibi tí mo ń lọ rèé ó ní pé bàbá rẹ̀ ní fọ̀rọ̀ lọ ìbànújẹ́ a máa kọ́ni lọ́kàn bàbá rẹ̀ ní tú ọkàn ẹni fún ìbànújẹ́ a máa fúyẹ́ lọ́kàn ẹni torí bó jẹ́ gbólóhùn kan gbólóhùn méjì ẹni àfọ̀rọ̀ lọ yóò ní ìmọ̀ràn tí yóò fi gbani yóò làkíyèsí tí ó pèèyàn sí Temitope Osoba very very unfortunate pàpàdánù arẹwà obìnrin bíi tiẹ̀ ó mèrè orí ìtàgé ṣe pọ̀ ọmọ ń rẹ́rìn ó ní tọ́rọ́ lẹ́kẹ́ so ṣùgbọ́n ó ti rí bó ṣe lóun ó rèé now controversy ló wá wáyé lẹ́yìn ikú ẹ̀ àwọn kan ní ọkọ ẹ̀ ló pa ọkọ jáde ó lóun kọ́ lóun pa wọ́n nígbà tó ní àìsàn jẹjẹrẹ wọ́n dáwó fún lóòótọ́ Fọlúkẹ́ Dáramọ́lá ló bá pariwo síta ìgbà tó ń de mọ́ra owó tó ń fi ń ra oògùn ọ̀pọ̀ ju agbára òun lọ ta ló ń lè sọ fún tí ó bó ń gbé síta Fọlúkẹ́ Dáramọ́lá ló wá sórí ẹ̀mí òun ó ń pè òun sọ fún pé òun níṣòro báyìí o ṣùgbọ́n òun ọ̀fẹ́ kó bó ń gbójú òun síta wọ́n try ẹ̀kọ́ jẹ́ because Nàìjíríà tá a wà yìí irọ́ ti pọ̀ jù àwọn èèyàn tí ó fowó lẹ̀ fẹ́ rí ẹni tí ẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ṣé nǹkan yẹn ń ṣe lóòótọ́ Fọlúkẹ́ ló wá sọ fún un pé kò sọ́gbọ́n táwọn lè dá sí láì ní gbójú ẹ̀ síta ńgbà tọ́nà mi ò sì sí bí n ta bá mọ̀ jẹ ọ̀bá sí n ta bá rí lẹ̀ lájẹ kò lọ́tànétìf jù kan gbójú ẹ̀ síta lọ àwọn èèyàn sì dáwó fún un nínú ọ̀rọ̀ tí mo gbọ́ gan Mike Adenuga fún ní check tí mo dẹ̀ mọ̀ wípé Mike Adenuga will never pay half payment tàbí kan san part payment Mike Adenuga sanwó tí wọ́n fi tán máa fi tọ́jú ẹ̀ tán àti tí ó tún yọ nǹkan fún tó bá padà délé so ó dàbí ẹni pé wọ́n lóbìnrin yìí rówó tó pọ̀ ńgbà yẹn àwọn kan ní 50 million àwọn kan ní 30 million so ó ní mọ́tò ó ní jeep RS 350 Lexus ìròyìn kan jẹ́ kó yé wa wípé ọkọ ẹ̀ ò kì í jẹ́ kó gbé mọ́tò yẹn jáde ṣùgbọ́n ọkọ ní rárá o a máa gùn o bó bá fẹ́ lọ síbi kan a máa gbé jáde o àwọn èèyàn ní ọkọ ẹ̀ ló gba gbogbo owó tán lọ́wọ́ ẹ̀ ọkọ ní rárá o àkáǹtì ọkọ náà sanwó sí o àkáǹtì tiẹ̀ náà sanwó sí o ṣùgbọ́n àwọn a máa yá ara àwọn lówó bó bá ti yé Tọ́pẹ́ ló broke òun a máa yá bó bá jẹ́ òun ló ń broke a máa yá òun wọ́n lówó tẹ́ gbà ńlẹ̀ fi kọ́ ṣọ́ọ̀ṣì ó ní rárá o ṣọ́ọ̀ṣì ó ń ti wà tipẹ́tipẹ́ o kódà àwọn ti kọ́ tán àwọn ti parí ẹ̀ àwọn ti kùn kó tó di pé Tọ́pẹ́ jọyìn àwọn ọ̀dà ìsísẹ̀ntẹ̀lé la ṣe ẹ má bínú kò wù mí kétò yìí ó gùn ṣùgbọ́n mo bá ń kọ̀ǹpáìlì gbogbo ẹ̀jọ́ kì í ṣe pé ẹ̀ mọ̀ ẹ́ réjọ from here and there ẹ̀ mọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ bí ṣe kú bí Tọ́pẹ́ fúnra lára ẹ̀ ṣe bá woman kan sọ̀rọ̀ wípé kí wọ́n wá gbé òkú òun bí wọ́n ṣe ń gbé lọ nínú mọ́tò because Tọ́pẹ́ sọ ní pé police station ló kú sí
lóàbí o police station kọ́ ni Tọ́pẹ́ Osoba kú sí. Báwo ló ṣe dé police station? Ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Dandan ni kó gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ látẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀. Ẹ jẹ́ kí ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Tọ́pẹ́ gangan. Ṣé ká tún padà síbi tó ti ní cancer of the breast? Ẹ já padà bẹ̀. A ní dókítà ti sọ wípé mo máa wà lórí oògùn fún odidi 5 years. Tí bá dẹ̀ wà lórí oògùn yẹn fún 5 years mi ò gbọ́dọ̀ bímọ. Ìgbà tá a dẹ̀ ń sọ. Ó máa wà lórí oògùn fún odidi 5 years. Tó ń bá dẹ̀ wà lórí oògùn fún 5 years òun ò gbọ́dọ̀ bímọ. Ẹ jẹ́ kí n jẹ́ kó flow. Ọdún tó kọjá December mo pé 39. Ó ní jẹjẹrẹ ọyàn. Wọ́n bá yọ nǹkan yẹn kúrò. Wọ́n dẹ̀ ní kinní yìí ò tí ì pọ̀ lápọ̀jù kò dá méjì ẹ̀ débi pé wọ́n máa gé ọyàn ẹ̀ wọ́n gé. So ó survive ẹ̀. After 2 years tó survive jẹjẹrẹ ọyàn ló ẹ̀sẹ̀ padà kú yìí because àwọn èèyàn kan sọ ń pé jẹjẹrẹ ọyàn yẹn ló pa family ẹ̀ sáré jáde ń pé nǹkan ló pa o kí kálukọ́ máa speech wọn àti ní tó bá fẹ́ sọ. Now ẹ já ọkọ lọ sọ́dọ̀ ọkọ Tọ́pẹ́. Kápíìkì ó tọ̀ wo irọ́ wo ní bẹ nínú ọ̀rọ̀ rẹ̀. Ọkọ Tọ́pẹ́ gbìyànjú. Wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ já gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ wọn. Wow, so sorry about that. Lórí sọ́jú yẹn, ẹ jẹ́ kí n lọ síbẹ̀. Ẹ má gbàgbé pé arábìnrin late Tọ́pẹ́ Osoba yìí náà, wọ́n fìgbà kan ṣàwọn àìsàn kékeré kan sẹ́yìn tó dẹ̀ ní ṣe pẹ̀lú surgery. Àwọn èèyàn dá 30 million naira fún wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní wọ́n kówó yẹn fún yín tẹ́ fi kan church. Ṣé lóòótọ́ ni? Àkọ́kọ́ sọ pé 30 million ta ló ní figure like evidence pé owó yẹn gbọ́gbọ́ pé 30 million. One, which account mi lọ́sẹ̀ yẹn sí account ẹ̀rọ but ta ló ní the only thing tí mo mọ̀ ni pé people give her money. Somebody like Mike Adenuga gave her money and it was a check not into my account to her account. Okay. So, but do you have access to that money? No. I never had access to her money. Access sí owó ẹ̀rí. Kò dẹ̀ kó owó kankan fún yín láti kan church. No, because àwọn ọ̀pọ̀ tí wọ́n ń sọ ni àwọn ọ̀pọ̀ àwọn ẹ̀rọ ni. Àwa náà gbọ́. Church eléyìí, I met up like 2 years ago. Téèyàn bá dẹ̀ wo church yẹn lóòótọ́, church eléyìí ti wà tipẹ́tipẹ́. Máa yí ní church yẹn ti pé 20 years. Tẹ́ bá wò dáadáa ó ti máa tó bẹ́ẹ̀. Church eléyìí ti pẹ́ kì í sí church 2 years ago. This church is going to be 20 years this year. So báwo ni wàá dé pé well àfi máa kan church? Atẹ́gùn lè gbé church kéèyàn fẹ́ kan padà o. Òní tí ò lè ṣẹlẹ̀ o. Ìpele wo ni church yìí wà nígbà tí arábìnrin Tọ́pẹ́ máa wọnú jọ? This church is complete now. Like complete. Olùṣọ́, ẹ jẹ́ kí n béèrè ọ̀rọ̀ yìí. Níbo ni mọ́tò Tọ́pẹ́ wà Lexus 350? Òun ló drive ikọ̀ ẹ̀já àdìgbà tó ń lọ. Fún ara bẹ́ẹ̀ni. Which was true. Tọ́pẹ́ sọ wípé mọ́tò kórópè tán fi gbé òun. Inú mọ́tò ni wọ́n ti gbé òun náà ti sọ pé mọ́tò òun gangan náà bá fi gbé òun ṣùgbọ́n kò start náà fi kórópè gbé òun kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Níbo ló sọ fún yín pé òun gbé mọ́tò yẹn lọ? Ìpẹ́rù ló ń lọ sẹ́ẹ̀. Ó dágbére fún yín? Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ fojú gbé mọ́tò yẹn láti gbà yẹn mọ́. She left on the Sunday. Ọtí ìgbà tó padà wá sọ́dọ̀ ọ̀dọ̀ lady tó ń bá ṣerun yẹn. Ìyẹn ẹ̀jẹ̀sà yẹn? Ìyẹn ẹ̀jẹ̀sà yẹn. Tálẹ̀ mọ̀mọ́ nípẹ̀rù. Now, ta ni wọ́n mọ̀mọ́ nípẹ̀rù? Fàwọ́dà gbé fámìlì ìyá ẹ̀ ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ nǹkan tí Tọ́pẹ́ ńlá kọjá? Kílé tí ò gbé lọ́dọ̀ ọkọ ẹ̀. Tọ́yẹ́ pé ọ̀dọ̀ yá dẹ́sà tó ń bá ṣerun ló ń sùn. As big as Tọ́pẹ́ was. Ó ń sùn lọ́dọ̀ yá dẹ́sà. Ó ń sunkún gbà tó ń sọ wípé lẹ́ẹ̀lẹ̀ ló ń sùn. Kò sí nọ́mbẹ̀. Kí ló ti débẹ̀? Ọkọ òun kò tí ì dọ́kọ ẹ̀wọ̀n àti ìmárì. Wọ́n múra láti márì ara wọn ni. Kígbéyàwó tó wáyé náà ni gbogbo bèlésì ti jẹ jáde. Èmi nígbàgbọ́ pé tẹ̀yàn bá níyàn fẹ́ yẹn lè jẹ́ kẹ́ni yẹn ó wà lálàáfíà kó máa lọ lálàáfíà. Because ayé sọ̀rọ̀ tí a fìdí ẹ̀ múlẹ̀ ni pé májèlé wẹ́rẹ́wẹ́rẹ́ ló pa Tọ́pẹ́.
kì í ṣe májèlé tí pààyàn lójú ẹsẹ̀ wọ́n ti fi sí láti pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó mọ̀ jẹun tí ó jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ó gbẹ̀mí ẹ̀ Tọ́pẹ́ fúnra lára ẹ̀ ló pe èèyàn pé kán wá gbé òkú òun. That is the power of social media. Now ó ń sunkún wípé ọkọ ń sọ wípé káwọn pretend pé àwọn ti break up. Can you just imagine that? And the last person tó ṣerú ẹ̀ rí ọba ni tí mo gbọ́ ń pa ẹ̀ nígbà yẹn ni mo tiẹ̀ mọ̀ ni. Nígbà tó sọ bẹ́ẹ̀ fóbìnrin tó ń fẹ́, that is ó fẹ́ gbóbìnrin mi wọ palace. Àwọn èèyàn lè díẹ̀ o. So kí ló lè mú máa yìí fẹ́ Tọ́pẹ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ẹni tó ẹsẹ̀ mọ̀ pé ẹsẹ̀ yìí bọ́ lórí cancer problem, to the best of my understanding, kọ́ lọ́mọ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbáyàn lẹ́nu, kò sí táwọn èèyàn kan ò lè ṣe nítorí owó ṣá. Bí ká mọ̀ wípé àwọn owó kan ti bọ́ sí lọ́wọ́, orówó gbà o, kìíní kankan o. Then because tẹ bá wo church yẹn, mo rí Tọ́pẹ́ ní church kan tó ti ń worship. Okay? Now bóyá àgbà tó wó tán nìfẹ́ pin, who knows? Bóyá ká wá wò pé irú mọ́tò láì ọmọ ìkọ́ ló yẹ kọ́ ọmọ gùn o, bàbá tiẹ̀ sọ pé tọkọ tìyàwó ni wá á lè jogún ẹ̀ nígbà tí òkú lábúrò tí ò lẹ́gbọ̀n, kò lẹ́ni tí ń wá kò lẹ́ni tí ń wá nínú ẹbí wọn. Woman tán lọ wà ní pẹ̀lú pé wọ́n tan mọ́mọ́ mẹ́ẹ̀ gan nǹkan wọn kì í use mọ́ra wọn tẹ́lẹ̀ kì í bá nìkan kan ṣe. Ẹja gbọ́rọ̀ ẹ̀ síwájú pápápá. No, débẹ̀ rí. Débẹ̀ rí mother side ẹ̀ ni. Mo débẹ̀ rí. Mọ̀nà bẹ́rù bẹ́ ṣe wà. No, débẹ̀ rí o. Because ìdílé pé many times tí bá sọ pé this is your mother side, when are you going to go? Ó máa bẹ̀rẹ̀ wàhálà. Ilé ọ̀nà núgà. Bẹ́ẹ̀ni, ó máa náà ọlọ́pàá mọ́mí òun. Pé ibẹ̀ lọ sí mọ́mí òun sí pé wọ́n fìyà jẹun àtọmọ kékeré wọn rọrùn skul wọn ṣe kíní. Nígbà tó wá dágbére ìpẹ́rù fún yín kí lẹ́yìn wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ tún sọ. Mo ti several times mo ti láti talk out of it pé kò sí kọ́ta máa ṣe pé if you want us to get married you cannot get married against your family's wish. So you have to still go and see them, then me I will go with you because ó ti pẹ́ tó ti wà pẹ̀lú tí bá tẹ̀lé lọ sọ́rí lọ fàmí ya pẹ́ẹ́pẹ́ pé kọ́kọ́ lọ èmi àti ẹ̀jẹ̀ máa lọ later. So gbọ́ ìgbà tó máa lọ yẹn. Ẹ gbọ́ nǹkan tí n bá tẹ̀lé ẹ lọ wọ́n lè fà mí ya pẹ́rẹpẹ́rẹ, ta ló fẹ́ fà ya pẹ́rẹpẹ́rẹ? Ta ni Tọ́pẹ́ use mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Kò sí bàbá ẹ̀ mọ́, kò sí ìyá ẹ̀ mọ́. Ara ilé ìwo ni ó wà fààyàn ya torí pọ́ tẹ̀lé géńdé ọmọ tó ti lé ní 40 years wá. Ẹni tó ti lé 40 years. Táwọn èèyàn gan ò ti ní béèrè wípé ṣé kìí ṣe pé ká lọ wẹrí ọmọ ìsódò kí ló dé tí ọ̀lọ́kọ sí òrọ́kùnrin pé ní bó ṣe rẹwà tó. Ní ọ̀wà mọ́kùnrin wálé bó ṣe dàgbà tó bí wọn náà ṣe dàgbà tó tán wàá sọ pé fẹ́ fààyàn ìyàwó pẹ́rẹpẹ́rẹ. Àbòsí ń bẹ́ẹ̀ nǹkan kan sapamọ́ bẹ́ẹ̀. Bí ká sọ pé èmi ò sọ pé bẹ́ẹ̀ lórí o, bí ká sọ pé olúwa rẹ̀ lè tẹ̀lé ní ìsìn kọ́ jẹ́ pé ọ lọ kú olúwa rẹ̀ náà máa ń fa o ẹ̀jẹ̀ ọ dà lọ kọ́ lọ gan lè sọ pé bẹ́ẹ̀ ló. She already told me that because the level of that kolo smoking has already really been dealing with that pé kò really máa sọ pé kíní yìí you have to find a way that you get out of this thing because it's affecting you, it's affecting me. Now wọ́n ní Tọ́pẹ́ mu nǹkan ó ń fa nǹkan ó ń fi nǹkan. Tọ́pẹ́ confirm ẹ̀ pé lóòótọ́ ni fúnra lára ẹ̀ ṣùgbọ́n gba torí èèyàn bá fẹ́ dàrú náà ni ó mu nǹkan kò láyọ̀ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀. No proper care, no fatherly care, no motherly care, nothing láti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀. Ìgbà tó tún wá dọmọgé ńlọ tún wá ń gbọ́ pé òun ní àìsàn jẹjẹrẹ ìdùnnú wo ní bẹ́ẹ̀ ó tún wá rí ìyàn kan pè lọ́kọ because n tó mú Tọ́pẹ́ sọ wípé láti November ló ti wà lọ́dọ̀ gẹ́ yẹn láti November last year ló ti ń gbé lọ́dọ̀ gẹ́ yẹn pé láti November tó ń ti débẹ̀ kò síná ilẹ̀ ẹlẹ̀ ló ń sùn so bad tó bẹ́ẹ̀ yẹn náà ni èmi máa àwọn ọkùnrin kan tán desperate ẹ mú ọ̀tán àlejò ọ̀lọ́ bí ẹ mú bá ti tán àlejò ó dìde
gbàtàn bá ti jẹ́ ọ̀kẹ́ eégún wọ́n wà yẹra. So depression ló lè mú lady yẹn máa fa tí ń fà fẹ́ tí ń fẹ́. ẹ jẹ́ kí n béèrè báyìí ẹ jọ níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn pé oògùn olóró tẹ́ sọ pé wọ́n ń gbé lura tó ń ṣàkóbá fún iṣẹ́ ìránṣẹ́ yín àti ìlera ti àwọn náà ìjẹ́ ẹbí kọ́kọ́ mọ̀ sí ìyẹn àwọn ẹbí ti yín kọ́kọ́ mọ̀ sí bí wọ́n ṣe kíní náà bẹ́ẹ̀ ni mo ní gbogbo church ló mọ̀ sẹ́ yàtọ̀ sí ìjọ. Like tó yẹ pé ó wà nígbà yín ṣe yìí tá a fi jókòó yẹn ti máa rí bẹ́ẹ̀ wasted like yìí tá a fi jókòó síbẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó ń bá wí. Kò tí ń gbọ́sẹ̀. Ó dà wọ́n ní àwọn ẹbí lè jáde wọ́n dàtọ̀ sí lára dàgbẹ́ sí lára ṣoríṣiríṣi ṣé lóòótọ́ ni. Like in a real sense ní ayé tàwa yìí ó possible kéèyàn in this kind of house láti sọ pé we are very very ungodly ó possible kéèyàn lọ gbé ìgbẹ́ jáde láti inú toilet kó wá dà léèyàn lórí ó ṣeé ṣe náà bàtà ìdígbé létọ́ ń lo ṣáláńgá. How possible is that? And kò tọ́pẹ́ fún ààrẹ if you know her the kind of person she is kì í ṣe èèyàn tó easy she is not a very calm person like that if she likes you she just likes you tó bá fẹ́ ni tó bá jẹ́ o like wàhálà she is a very troublesome person. Olùṣọ́ kí ló gbé Tọ́pẹ́ dé police station ní Kòròdú àti ọ̀rọ̀ 50 million naira. mo mọ̀ pa 50 million naira kankan then mi mọ̀ pa 50 million naira kankan owó ẹ̀ dọ́wọ́ mi rí sẹ́ when we were living together we give each other money normal we give each other money she bought gold for me she bought for herself eventually ó ta gold yẹn ó ta tèmi náà àjọ náà nù. And there has never been a time pé mo fi sí under duress pé. Because kéèyàn ó tó ta gold owó tán lọ́wọ́ nù gbàtí ó bá sówó mọ́ tá a nílò owó làátó wo pé kí ni nǹkan téèyàn tún lè tà sọ ẹ́ rí i pé mò ń já náà bọ̀ owó n tí ò lè ṣe ò tí ì sí o. To look for money no because ebi ò para náà. I had money that I am supposed to use for something in my technology no. So ẹ má bínú ilé tó gbà ọ̀nà gbalé pé ọwọ́ ẹ̀lẹ́dẹ̀ ti gba owó tó fi gbalé. Àgbálé ilé tó ń gbé tẹ́lẹ̀ ilé ọ̀nkọ̀ ẹ̀ ní ẹ̀yìn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ pàtó dẹ̀ kó ń bẹ̀ tó wá síbí ó sọ fún mi pé ọ̀nkọ̀ òun yẹn pé wọ́n rẹ́ǹtì ilé yẹn fún òun pé but ó dàpọ̀ ní certain amount tó yẹ pé ó ní kóun máa fáwọn káwọn fi wà okay so after ìgbà tó wá sígbà tó ṣe sọ́jà she gave the uncle like 1 million naira. Fún ara yes ló fún uncle ẹ ní 1 million naira. Bẹ́ẹ̀ni. Owó kí ni fún wọn owó kí ló pè fún wọn. ó lóun fún wọn ni and after some while uncle ẹ náà sọ pé òun fẹ́ travel pé kó help olùgbé ló ti yarí pé òun bá wọn sọ block wọn. Kò dẹ̀ fi gbà kan gba flat rí. ó ń lọlé ọ̀fẹ́ fọ́dún mélòó ó bá fún ọ̀nkù ẹ̀ ní 1 million naira kò bá dín nígbà tí ọ̀gbálé tí àwọn rẹ̀ ń ti lé fún ẹni tó jìyà àkọ́lé tó ní lọ́kàn pé òun máa fẹ́ fi rẹ́ǹtì fún yàn bóyá àgbà tí wọ́n gba tó pé wọ́n kàn gbà wípé kọ́kàn ló bẹ̀ fúngbà díẹ̀ kó fi sọ̀tà rẹ̀ out ni tí ọ̀dẹ̀ jáde bọ̀rọ̀ so ọ̀nkù ò lẹ́bi kankan rárá bí ti hù kọ́ mọ kò sẹ́ni tó kọ́lé fẹ́ nìkan pé kọ́ máa gbé ìyẹn jìṣẹ́ jìyà láti kọ́lé ó dẹ̀ ti dàgbà èrò rẹ̀ ni pé ṣé ilé tó ń kọ́ náà ni kò máa fi jẹun ó dẹ̀ ní pírọ́blẹ̀mù ńlé ó dẹ̀ ní kó máa bọ̀ ẹni tó fẹ́ gbé lọ́dọ̀ èèyàn tàbí tó ní pírọ́blẹ̀mù ńlé téèyàn fẹ́ fún nílé kì í ṣẹni tó máa gbé bẹ̀pẹ́ jura lọ gbẹ́lùmí ò ní kọ̀nsídà yẹn bó bá ti débẹ̀ náà yóò wà ń bẹ̀ pẹ́pẹ́pẹ́ náà ni kò ní kọ̀nsídà ẹni tó nílé so tó bá fún máa yẹn ní 1 million naira kò pọ̀ lápọ̀jù. Ẹ má bínú kí ló gbé dé police station. Àárọ̀ ọjọ́ Tuesday yẹn látọ̀dọ̀ ọ̀rẹ́ yẹn àárọ̀ ọjọ́ Tuesday yẹn ni mọ́mì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àwọn ní church kérúbù báyìí church wọn dàpọ̀ wà ọ̀nà Ṣàgámù àbí gbogbo ṣá so wọ́n ní mọ́mì ẹni ní káwọn máa bọ̀
màmá yẹn náà ti pè mí tẹ́lẹ̀ pé àwọn fẹ́ rí mi ò mọ̀ jẹ́ ní pé kò sí wàhálà ní last week ó ní kò sí wàhálà mà pé bí a tó bá di week yìí because it was around Friday last week náà lọ pè mí pé àwọn fẹ́ ká ríra ọ̀ máa ní pé week ti lọ ọ̀rẹ́ di pé tó bá di week yìí pé màá wá bá ṣe máa yà so on Tuesday morning tẹ́ni kọ́ máa bọ̀ mo ní kọ́ máa lọ pé èmi ò tí lè wá ní sí pé because of church we have program in the church pé kò dẹ̀ sí mọ́tò lọ́wọ́ mi pé I will look for a way I will come to go do like maybe Wednesday or Thursday. To the best of my understanding kò sí irú nǹkan tẹ́ ẹ lè ní lọ́kàn láti ṣe tàbí tó wà lójú ọ̀nà láti ṣe tí ò fi yẹ kó tẹ̀lé lọ sí ọ̀dọ̀ woman yẹn that very day and that very day náà ló jáde láyé o so ṣé kìí ṣe pé bọ̀dá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní ó jẹ́ kí wọ́n lè lọ because kò sí mọ́tò lọ́wọ́ tí ṣùgbọ́n mọ́tò wà lọ́wọ́ Tọ́pẹ́ tó fẹ́ gbé lọ tí ó bá sí mọ́tò lọ́wọ́ yín tí ò sí mọ́tò lọ́wọ́ Tọ́pẹ́ ẹ lè ṣáta boat ẹ lè ṣáta cab tí ó gbé yín lọ so gbogbo yín ò kí ń ṣe excuse rárá àti rárá ni ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ tẹ̀lé lọ ni God bless you. because intention wọn ni pé kó wá nígbà yẹn ti ní àwọn ti adopt ẹ because she told me wọ́n ti wájẹ sí family group wọn wọ́n ti introduce ẹ sáwọn ọmọ tí wọ́n gbọ́ pé ẹ̀gbọ́n yín ni Tọ́pẹ́ o so wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ àwọn káwọn lè. ẹ̀jẹ̀ yìí mọ ẹni yẹn dáadáa. mi ò rí wọn ìbọn mo ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù. lórí fóònù ẹni nọ́mbà ẹni yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ ó dà. so àwọn ọlọ́ni kọ́ máa bọ̀ gbàtọ́ sọ ní kọ́ máa bọ̀ mo ní òkè kò sí problem pé kọ́ máa lọ so gbàtọ́ dẹ̀ ń lọ gbàtọ́ dé vi mo pè wọ́n mo pè because nọ́mbà ti tiẹ̀ ò lọ nọ́mbà ò lọ so wọ́n á pè lady hairdresser yẹn wọ́n làwọn ti fẹ́ dé Third Mainland Bridge wọ́n á gbọ́ tó ń sọ̀rọ̀ lábẹ́. lady hairdresser kan náà tó ń sunlé ẹ̀yẹn o. bẹ́ẹ̀ ni ọjọ́ rẹ̀ tẹ̀tọ́ pé òun ló mú wá síbí. wọ́n jọ lọ ni. ok. wọ́n jọ lọ ni so wọ́n á bí wọ́n ọlọ́run ti fẹ́ dé Third Mainland Bridge ṣùgbọ́n ní pòkè tí bá ṣe ń lọ pé ẹ jẹ́ kí n mọ̀ pé màá tún pè é padà so after a while à ń ṣe program lọ́wọ́ náà ní bàtà ṣe tán wọ́n á pè bí ó pè wọ́n gbé kọ́ títí so mo kàn fún wọn lẹ̀ so ìgbà tó di pẹ́ bí around 7. no torí pé àwọn ọlọ́pàá sọ wípé lọ́jọ́ yẹn bá ṣe ń lọ máa yìí ń pè lọ́wọ́ ń pè bọ̀ ó máa fẹ́ pè tó 7 times alright sáìdì ẹjọ́ kan lẹ gbọ́ yìí ẹ̀mẹ́ ìdájọ́ ẹ̀ ń gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù tó bá gbódì kejì ẹjọ́ yọ tó pa ẹ̀mú padà bí màá nìyí ṣe rojọ́ kalẹ̀ nísìn bó bá jẹ́ yìí náà rojọ́ fẹ́ sọ pé ikú ọwọ́ Ọlọ́run ló dé jàre kádàrá ló kò lé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lórí ẹ farabalẹ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà gangan ẹ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́pàá tó wà ńbẹ̀ tó lè give account nǹkan tó ṣẹlẹ̀ àná Olódùmarè ní fi sílẹ̀ ìṣẹ́jú méjì péré ni ẹ fún mi ẹ já gbọ́rọ̀ lẹ́nu officer on duty. ẹ kàn ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ nǹkan tẹ́ ẹbí ń tọ́ yẹn jọ. hello sir. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ bàbá mi. ṣe rí ojú wa ni nǹkan ẹ ṣe ṣẹlẹ̀ ní ìjẹta níṣẹ̀lẹ̀ wa. àwa ọ́fíìsà tí wa wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà ọwọ́ á dá mọ́tò kan dúró wọ́n ṣe wá dá mọ́tò yẹn dúró. ẹ má bínú sáà kí ni kọ́lọ̀ mọ́tò yẹn ṣebí kó pé white and blue ni. mo ń bọ̀ kì í ṣe mọ́tò kan ṣe kórópè yẹn gangan lọ dá dúró. káà lọ dá dúró kórópè yẹn wà lẹ́yìn káà yẹn white and blue ni àwọn kórópè tó fi ná. so wa okay sir. àjálẹ́ kí yẹn. ló wà lẹ́yìn mọ́tò yẹn wọ́n ṣe wá dá mọ́tò yẹn dúró ní dẹ́rẹ́bà kórópè yẹn ló wá pe ìkànnú àwọn officers wa ní tẹ̀lẹ́wà bí mo ní dárúkọ officers. ẹ má dárúkọ officers yes ẹ má dárúkọ. now officers yẹn ló wá lọ bá ló wá ń béèrè pé níbo ni ọ̀nà omi tó ró wọ́n ṣe wá ń béèrè pé ibo lọ̀nà omi tó ró ní akọ̀dẹ̀ rí pé èèyàn kan fífọ̀ déédéé sílẹ̀kùn mọ́tò yẹn lójijì pẹ̀lú aṣọ sùtánà tẹ̀lẹ̀ ló wọ̀ white. ẹni tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó tún jókòó tí wọ́n náà ìyẹn náà wọ aṣọ sùtánà bó ti ń ṣe ti tẹ̀lẹ̀ nìyẹn wọ̀ bíi ti kérúbù white náà yẹn tí mo bá kérúbù ṣe máa ń rántí wọn yẹn. bí èyí tó wọ sùtánà white yẹn bóyá fò bọ́lẹ̀ yẹn tó sáré nìyẹn
sáré wá sí ibi tí àwọn ọlọ́kadà tó ti ń tọ́kadà yóò ṣàtà síbẹ̀ pé kọ́ gbà wọn kẹ̀ kọ́ má jẹ́ kí wọ́n gbé òun lọ ibi tí àti páàkì mọ́tò ẹ̀ nìyẹn pé ó yá kí mọ́tò ìkó lọ páàkì pé kí ló ń ṣẹlẹ̀. Bí ó ṣe wá lọ páàkì bí mọ́tò ṣe páàkì nígbà tá a máa wo ojú ẹni tó ń pariwo pé kọ́ gbà òun láwọn pé artist ni woman artist ni woman yìí bẹ́ẹ̀ kọ́ ṣe láwọn pé Osoba lélẹ́yìí ajá pariwo ó ṣà ní wọ́n fẹ́ gbóhùn lọ ní o wọ́n fẹ́ lọ pa òun ní o wọ́n fẹ́ lọ pa yín kẹ̀ bí gbogbo èrò ṣe wọ́n ṣàmú dẹ́bà yẹn lẹ̀ wọ́n mú ọmọlédì yẹn sí èyí ẹyọkan ọmọlédì tí mo ní wọ sùtánà akérúbù yẹn wọ́n mú yẹn náà sílẹ̀ lọ́ba bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ wúmà yẹn pé ókè ìwọ báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ kí ló dé dẹ̀ ibẹ̀ lọ pa actress yìí ló bá sọ pé kóun má parọ́ pé bó ṣe wà yẹ ẹ̀gbọ́n òun ni wọ́n ní báwo lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́ba bẹ́ẹ̀ lọ́wọ́ wúmà actress ó ní kò ń ṣe ẹ̀gbọ́n òun owó ṣe ẹ̀gbọ́n ẹ̀ o ó ní hairdresser òun ni ní pé òun ló máa ń dúró tó òun àwọn jọ orí hairdresser òun ni òun máa ń finú hàn gbogbo láìpẹ́ òun ló mọ̀. ní ilé ìyẹn bá tún pè wá ń pé ẹ má dá gbogbo nǹkan tí Osoba bá ń sọ ká má dá lóhùn pé òun pé ó fẹ́ àpò ó ti ní skọ́nskọ́n àánú ti ní skọ́nskọ́n ẹni tó ń sọ̀rọ̀ ń pẹ́ fẹ́ lọ pa òun wá Osoba wá ń sọ yín pé kẹ́lẹ̀ mọ́ pé òun mọ̀ nǹkan tó ń sọ nígbà tó ti ń gbé òun bọ̀ láti àjà nígbà inú mọ́tò òun gangan Lexus 350 tóun ń lò ó ní inú mọ́tò ẹ̀ lọ́fẹ́ fi gbé lọ́kọ́kọ́ fẹ́ fi gbé òun tẹ́lẹ̀ nígbà ó bẹ̀rẹ̀ pé mọ́tò yẹn ò ṣiṣẹ́ lọ́sẹ̀ wá pé kórópè yẹn lọ́ fi gbé òun nígbà gbogbo nǹkan tí lady ti fi ń sọ pẹ̀lú ọkọ òun àti dírẹ́bà gbogbo ẹ̀ lòun gbọ́ òun mọ̀ mọ́ heart wọ́n lè máa rò bóyá òun ní skọ́nskọ́n òun lòun mọ̀ mọ́ láti nítorí pé gbogbo conversation pátápátá lòun ń gbọ́. wípé wọ́n ṣe gba gbogbo owó inú àkáǹtì òun báyìí kó 50 million inú àkáǹtì òun ó ní gbogbo ẹ̀ pátápátá lòun ń gbọ́. òun ló sọ gbogbo ẹ̀ bíbí. Now ó wà ló pé kẹ́lẹ̀ mọ̀ nǹkan tóun ń sọ wípé kí mọ́tò ń wà nínú kórópè yẹn àwa ní ṣé lóòótọ́ ní nǹkan tó ń sọ yìí ó dáa ó wá ní kẹ́lẹ̀ mọ̀ pé lóòótọ́ ni ó ṣe báyìí ní ó yá kó lọ síbẹ̀ ó dẹ̀ lọ sínú séèbù ibi tí mọ́tò yẹn wà ó ṣí séèbù yẹn ó dẹ̀ mú kí oníkì mọ́tò òun lélẹ̀ àwa wò ń pé ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tí àwa lè handle bá ṣe pé ìkànnì àwọn ọlọ́kadà yẹn bó ṣe pé àwọn ọlọ́pàá police barracks nìyẹn wípé ó wá ń do this are turn to criminal case wípé kidnapping nílé ni wọ́n wá pé ìkànnì àwọn ọlọ́pàá dé wọ́n wá gbé wọn láti ọ̀dọ̀ wa wọ́n kó wọn lọ sí station ìgbà tó kó wọn lọ sí station àwọn yẹn wọ́n tètè kéèsì ẹ̀ up ìgbà tó ń ṣe investigation wọn àwa wà ń bí but later bàtà ń dá a máa lọ bí ọwọ́ aago bíi 3 sí 4 tá a máa lọ síbẹ̀ a rí IPO wá ń jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọdébí yìí pé ọkọ ẹ̀ àti àwọn kan àwọn ni wọ́n lọ́jú pọ̀ ẹ̀ nítorí pé bóyá ń pé ọ̀rọ̀ ọmọ kéèsì ọmọ ń pé bóyá abẹ́ bímọ àbímọ ń pé ọbẹ̀ bímọ. now tẹ bá gbọ́ ọ̀rọ̀ tí máàlù yìí sọ kò bá wọn dé yàrá ṣùgbọ́n ó gbọ́ nípa báwo ni nǹkan ṣe ń lọ Tèmítọ́pẹ́ ni wọ́n fẹ́ pa òun ọ̀rẹ́ ṣe yí asáré dọ̀tá ta ló mọ yí àdírẹ́sà kí Tọ́pẹ́ ó tó mọ̀ ọ́n níbo ni wọ́n ti jẹ yẹn kan gbá tí Tọ́pẹ́ fi ń sùn lọ́dọ̀ ẹ̀ àwọn questions kan wà tá a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara wa yá dresser tí ń bọ́ ṣerun ó rọrùn láti gbé lọ́dọ̀ yá dresser béèyàn bá narrate story èèyàn fún tó dẹ̀ mọ̀ pé èèyàn kì í ṣèyàn lásán because rírí Tọ́pẹ́ Osoba pẹ̀lú yá dresser yóò boost image yá dresser àwọn èèyàn tó yẹ ọ̀rọ̀ yé wọn ó ti gbọ́ mi dáadáa pé ọ̀rẹ́ mi ni
sísítà mi ni area sísítà mi ni ìyá ẹ̀yin lọ̀rẹ́ sísítà Tọ́pẹ́ ẹ mọ̀ yan gan o gbogbo àwọn nǹkan yẹn wà stake. Now Tọ́pẹ́ wá ní wọ́n dùpù òun ìyẹn dẹ̀ wà natural. Ẹni tó mọ ni ní ṣe ni ẹni tí ó bá rí èèyàn tán ò lè ṣe èèyàn. Ṣé ìṣe pé bọ̀dá lọ́kọ́kọ́ mọ hairdresser? Sáwọn kan ni wọ́n introduce Tọ́pẹ́ sí hairdresser. Tí ìbá ṣàwọn sáwọn kan ni wọ́n speak pẹ̀lú hairdresser tó ìgbà Tọ́pẹ́ láàyè kó máa gbé lọ́dọ̀ ọ̀hún sí wọn ní mission. Tọ́pẹ́ ń sunkún ó ń sọ pé ọmọ lòún wá. Ó túmọ̀ sí pé nǹkan tọ́lọ́pàá yìí sọ ó correct. Wọ́n mọ̀ pé wà desperate láti bímọ. Do not be desperate to have child. Ọlọ́run nìkan ló lè ṣe. Tó o bá ti ní problem tọ́kọ ẹ ò dẹ̀ ní problem. Tó o bá ti ní problem tíyàwó ẹ ò ní problem. Má jẹ́ kéèyàn kankan fi ọ jẹun. Lọ sí hospital lọ sọ́dọ̀ àwọn expert jẹ́ kán ṣàyẹ̀wò fún ọ. Bọ́mọ bá wá àlàáfíà bọ́mọ ò bá tún wá àlàáfíà. Kí ni wàhálà ilé ayé? Majority èèyàn tó bímọ tán bá mọ̀ ni wọn ò ní bí. Because bíbímọ la fi fara wa sínú ìyọnu. Ó bímọ wàá produce ntọ́mọ ó jẹ wàá provide ntọ́mọ ó jẹ. Ó bímọ wàá sọ pé dandan ni kó provide education fún wọn. Ó bímọ wàá sọ pé dandan mo gbọ́ ó yẹ kí n ra aṣọ fáwọn ọmọ yìí o ó yẹ kí n ra bàtà fún wọn o. Inú bẹ̀ láti kóra wa sí wàhálà ilé ayé. Ẹni tí òbí ò tó ń mọ̀ pé ó ní fọkànbalẹ̀ kò sẹ́ni tó fẹ́ dààmú lé lórí kò ibi tó bá wù ọ́ lọ́lọ́ àkókò tó bá wù ọ́ lóde kì í ṣe pé kí lọ́mọ mi jẹ kí lọ́mọ mi ò jẹ. Gbogbo nǹkan is a blessing to the best of my own understanding. Every disappointment is a blessing. Ọ̀rọ̀ ọmọ bí òbí mọ ó ṣe wàhálà ó gbìyànjú fi ọ̀rọ̀ ẹ mọ lẹ́lẹ́yẹ. Desperation Tọ́pẹ́ yìí ni wọ́n fi gbà. Ọkọ ẹ̀ wòlíì ni. Lady tán jọ ń gbé òun náà lè sọ pé wòlíì lòun tàbí mọ́mọ́ wòlíì kan. Ọjọ́ Tọ́pẹ́ máa kú mọ̀mọ́ tán sọ pé wà ní pẹ̀rù wòlíì lòun náà. Látọ̀dọ̀ wòlíì kan dọ́dọ̀ wòlíì kan ifá ò ní balẹ̀ kó mọ́ gbẹ bọ́ ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó mọ́ gbé tutù. Kò sẹ́ni tí ó dọ́dọ̀ babaláwo tí ó bọ́ fẹ́ jáde ńbẹ̀. Náà bá gbé ẹ mówó tó bá tóbi lápò yín kẹfì bá fani gbólóhùn ó ti sanwó. So lo and behold ọ̀rọ̀ yẹn ní k-leg. Ṣé ìṣe pé wọ́n ti gbá. Ṣé ìṣe pé ni mo sọ o mi ò sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Mò ń bi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n léèrè pé kájọ finú wò ó kájọ fojú wò ó ojú inú òye àgbà. Ṣé ìṣe pé wọ́n ti gbá. Ṣé ìṣe pé bọ̀ọ̀dá àti sìstá tí Tọ́pẹ́ ń gbé lọ́dọ̀ rẹ̀ wọ́n lè dí àpò papọ̀. Ṣé ìṣe pé wọ́n jọmọ bí olóko ọba ṣe dénú oúnjẹ tàbí dénú nǹkan mímu ni. Ṣé ìṣe bẹ́ẹ̀ ṣá. Ṣé ìṣe ń gbà tán mọ̀ pé bóyá àṣírí lè padà tú ẹja ràn ní àjò àrèmọ́bọ̀. Òkú tó bá ti kú ìbálàyé wíjọ́ ẹ̀ ń bá ti kú ọ̀sálẹ̀ wá béèrè 50 million lọ́wọ́ wa because mo mọ̀ pé Tọ́pẹ́ mọ nǹkan tí ń sọ. Ṣé ẹgbà pé mo sọ lẹ́ẹ̀kan pé Michael Denuga ò ní ever fún ní part payment. Check tó fún check tó máa solve problem ẹni. That is 100% to my understanding. So àwọn èèyàn tó tún wá send owó sí tí wọ́n tún donate fún supporting cast làwọn. Added advantage nìyẹn. Owó tí ó tọ́jú ẹ̀ gangan Michael Denuga máa fún. Kò yà ní fún lówó tí ó bá ní fún lówó. But ó máa fún lówó ẹ máa ní di 20 million yóò wà fún 10 million bẹ́ẹ̀ níbo ló fẹ́ kó wá 10 million tó kù sí. Ó máa sọ̀fọ̀ ẹ̀ tán ni. Nbẹ gbọ́tẹ̀ kan tí mo sọ àwọn Adélékè ń gbé ẹni yẹn lọ sí India gbogbo expenses tó ná owó ìtọ́jú ẹ̀ ń bẹ̀ nǹkan àwọn ló san nígbà yẹn. Òun ni ó fà tí wọ́n fi gbà wípé gbogbo ẹrù ilé ẹ̀ pátápátá ló ti gbà mọ́tò tó fún yàtọ̀ sí Lexus 350 yẹn èyí pé gbogbo ẹ̀ ló ti gbà gbogbo dúkìá everything pé Lexus 350 yẹn nìkan ló kù fún. Now bí nǹkan bá kù fún Tọ́pẹ́ kò ní máa sùn lọ́dọ̀ èèyàn gbogbo nǹkan ní ẹ̀ ni wọ́n ti parọ́ tà. Ńgbà tó tán ni ọkọ wa sọ wípé àbí ní bọ̀dá sọ pé kó pretend pa àwọn ti depart. Meanwhile wọ́n ti depart lọ́kàn bọ̀dá kò lè sọ fún Tọ́pẹ́.
plain ńlọ́jọ́ sọ pé kó pretend ṣe ìrójú ilé ayé ẹni agbójú òkùnlé ọ̀jẹ̀ ni àgbà. ìwé náà ọkọ̀ ẹ̀ dẹ̀ mọ́nítọ̀ ó ń pè ó ti pè bíi 7 times. ìwé ọkọ̀ ẹ̀ pè fún almost 7 times. but wọ́n mọ̀ pé kọ́ máa gbé kọ́ọ̀lù yẹn pé kí wọ́n lè tẹ̀lé ọkọ̀ ẹ̀ bóyá ó lè wà. but ó bẹ̀rẹ̀ pé ọkọ̀ ẹ̀ ní àwọn spies tó ń fún ní information. but àwọn nǹkan táwọn ọlọ́pàá yẹn sọ ni pé àwọn ò lè take matter yẹn off dáadáa ló pé kì í ṣe jurisdiction wa ni kéèsì yẹn ti bẹ̀rẹ̀ ń pé ó bẹ̀rẹ̀ pé ẹlẹ́mọ̀ọ́rọ̀ àbí ní station ẹlẹ́mọ̀ọ́rọ̀ police station ni ó lè handle matter yẹn nígbà àwọn ò lè take matter yẹn too much. ìgbà táwọn family ẹ̀ẹ́dẹ̀dì wọ́n dẹ̀ ní pé kọ́ release ẹ̀ fáwọn máa gbé lọ. èmi dẹ̀ wá lọ bá èmi tí mò ń sọ̀rọ̀ yìí gangan mo lọ bá mo sọ pé ṣé ó recognize mi dáadáa mo fẹ́ confirm pé ṣé nǹkan tó ń sọ ṣé ó ya wèrè lóòótọ́ ni àbí kò ya wèrè. mo dẹ̀ tún lọ bá mo ní ṣé ó recognize mi ó ní àwọn èmi ni mo attend sóhun láàárọ̀ náà èmi ni mo àwọn aláṣùgbọ́n àwọn gbà tó ń sábọ́lẹ̀ nínú mọ́tò nípa gbogbo ibi tó ti ń gbóhùn bọ̀ wọ́n ń sáré ni kò sí ẹni tóun lè pè òun láti play along pẹ̀lú wọn. nígbà tó ń gbé ibi bíi tóun ń gbé sáfìsì wà tóun lè sábọ́lẹ̀ lòun fi bọ́lẹ̀ lòun fi pariwo ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wa pé òun máa tẹ̀lé àwọn fámìlì òun wọ́n pé ká má wọ́ọ̀rì a dẹ̀ nídìí wọn bọ́ta nínú station tí wọ́n fi fi lọ pẹ̀lú ìyá àbígbà tá a dẹ̀ máa gbọ́ pé ó kú lálẹ́ o dábàdẹ̀ gbọ́ nìyẹn o. now ngbà tí bọ̀dá boyfriend sọ̀rọ̀ wọ́n ní police station ló kú sí police station kọ́ ló kú sí alright ẹ já gbà àwọn ọ̀rọ̀ tí Tọ́pẹ́ sọ tó indicate pé ọmọ bíi tí ọ̀rọ̀ padà já sí ó wà under frustration ó wà under depression ó ń la nǹkan kọjá gbogbo abiyamọ. Mommy, my husband said that we should pretend. We should pretend as if we are not together anymore. Tọ́pẹ́ ló ń sọkún yẹn o. My husband said that we should pretend. We should pretend as if we are not together anymore. I'm going to my husband's place, so. kí ló lórí sọ kékeré pretend bí kẹ́ẹ̀sì mọ́. Tọ́pẹ́ sọ̀wọ́ Tọ́pẹ́ àwọ̀ bí Tọ́pẹ́ sọ̀rọ̀ kó tó kú. Ilé ni mo sùn sí, kò sí náà. Ọ̀dẹ́ náà bí báyìí láti last year November. Ọkọ mi ní pé ká pretend. ilẹ̀ ni mò ń sùn kò sí ná bí láti last year December láti last year November. ọkọ mi sọ pé òun fẹ́ jẹ́ kí n padà wá sáyé ká mọ́ pé that place is not a good place but good place ní tẹ́tẹ́lẹ́ ńgbà tán jọ ń jẹ tọ̀ìtọ̀ì good place nígbà tí wọ́n jọ ń náwó tó wó ń wọlé dáadáa. ọmọ ni mo béèrè fún ọmọ ni mò ń wá o. Màámi mo ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tí mo ṣe tí ọ̀bá lànà Ọlọ́run mu bíi smoke. Màámi mi ò ṣe mọ́ mo ti jáwọ́ òun náà smoke lóòótọ́. ọkọ mi sọ pé òun ò fẹ́ rí mi kí everybody fòun sílẹ̀ òun kàn fẹ́ dá wà. bọ̀dá dẹ̀ sọ pé àwọn ń múra láti ṣègbéyàwó márùn yẹn lẹ́bọ lẹ́rù. láàmì ẹjọ́ ẹ má jẹ́ kí lè mi dàrú ilé tó ti dàrú tipẹ́tipẹ́. Àwọn àbúrò ọkọ mi mọ̀ tí ẹ fẹ́ jẹ́ pé wọ́n fi jẹ́ ká ní ìsinmi wọ́n fẹ́ jẹ́ ká ní ìsinmi wọ́n bá sọ̀rọ̀ pọ̀ òun ti kọ́
mo pé mo sí bẹ́ẹ̀ báyìí sọ àwọn nìkan àwọn kò dájú kò ní ẹnikẹ́ni ò bá wọn sọ̀rọ̀ wọn kò wọ àwọn ẹ̀ mami wọ́n ní kí n ṣùjọba níbi àìpẹ́ wọ́n ní kí n ṣùdá lẹ́yìn Yorùbá mi wọ́n ní ṣùdá lẹ́yìn Yorùbá mi ẹ jọ̀ọ́ wọ́n ní do something please wọ́n ní do something wọ́n ní please. Mommy, do something, please. Mommy, do something, please. All right. Nígbà tí gbogbo pínpín ó pín, Tọ́pẹ́ Osoba pé màmá yẹ pé kí wọ́n wá gbé òkú òun. Ẹnu rẹ̀ ló fi sọ o. Ẹ já listen sí. Ẹ fọ̀ Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókù mi nílé kó lè sin mí dáadáa ẹ jọ̀ọ́. Mọ́mì, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n wá gbé òkú òun nílé kí wọ́n lè sin òkú òun dáadáa kí wọ́n lè sin òun dáadáa. Mọ́mì, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n wá gbókù mi nílé kí wọ́n lè sin mí dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ kàn máa bọ̀ street ẹ bá ti dé junction yẹn to the left. Ẹ jọ̀ọ́. Mímọ́, the last message I left for Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókù mi nílé kó lè sin mí dáadáa ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ kàn máa bọ̀ street ẹ bá ti dé junction yẹn to the left. Ẹ jọ̀ọ́. Tẹ́ bá ti dé junction lé yẹn yà to the left. Kí n jọ kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kó lè sin òun dáadáa. Mẹ́sẹ̀gì tóun ti kọ́kọ́ fílẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ti gbé kúrò lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí mẹ́sẹ̀gì yẹn gbọ́ kò open mẹ́sẹ̀gì tẹ́mi lọ fílẹ̀ rè. Tí mi ò bá fẹ́ kó wá mi ò ní kó wá rárá Temitope. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Àwọn tó wà pẹ̀lú ẹ̀ náà kọ́ ẹ̀mí sùúrù. Bàbá aládùúrà kú tó ẹ̀dì gbogbo sí Alex. Ojoojúmọ́ là ń ṣe sáfíìsì níbẹ̀ ní abúlé Ẹ̀gbá. Mi ò lè sọ pé kó gbéra kó tó máa bọ̀ lábúlé Ẹ̀gbá. Now, ẹ jẹ́ n sáré béèrè gbólóhùn kan lọ́wọ́ mọ́mì yìí jàre. Ẹ ǹlẹ́ madam. Bàbá aládùúà kú. Bàbá aládùúà ti dàgbà kó tó kú. Ojoojúmọ́ lẹ wá ń ṣe sáfíìsì nílé ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin nìkan kọ́ lẹ ń ṣe sáfíìsì nílé ẹ̀. Ìṣẹ́jú kan péré. Wákàtí kan, mómẹ́ǹtì kan, ọjọ́ kan péré tẹ́ fi máa àtẹ́ǹdì sí lédi yẹn láti gbọ́ nǹkan tó ń la kọjá. Bóyá rẹ́mẹ́dì ò bá wà. Lẹ lọ lìkì mábúlé Ẹ̀gbá. Torí bàbá aládùúà tó kú. Tó sì jẹ́ pé nu gbogbo sẹ́ráfù ilé ayé, gbogbo sẹ́ráfù tí ń bẹ ní Nàìjíríà, ẹ̀yin nìkan lẹ gbọ́dọ̀ ṣèsìn ń bẹ̀. Ìsìn kí lẹ̀ ń ṣe lórí ẹni tó ti kú already. Tẹ́ fi àfẹ́ẹ̀tì alààyè. Kálukú yín ló ní role tó play nínú ikú ọmọdébìnrin yìí. Lóòótọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀. But at least kálukú yín play role ẹ̀ dé some extent. Ọ̀tọ̀ ni tí Tọ́pẹ́ lè sọ lórí fóònù. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé tó bá rí yín ló máa sọ. Ẹ̀jọ́ láǹfààní àti rí yín. Ẹ̀yin ló sì fọkàn sí pé jẹ́ gẹ́gẹ́ bí ẹbí òun. Ni mo ṣe ní kó máa bọ̀ ní chọ́ọ̀chì ń bí. Mo ti mọ̀ pé mo máa dé síbí máa gbé ẹ láti bí máa gbé ẹ lọlé. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù níbo ló wà. Mẹ́sẹ̀gì yẹn ni last message mi tí mo drop fún bí kò dúró. Ẹni tí ó wá ń pè mí yẹn tó gbé Tọ́pẹ́ kò lé yẹn 12 ló head number ẹ̀ máa wá number ẹ̀ jáde. Kò pè mí. Bí ọmọ tí àwọn gbé wá sí ọ̀dọ̀ yín táwọn ò bá yín nílé ẹ̀ pè mí kó ṣaláìsí. All right. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ìfúnra lára yín. Ẹlẹ́dàá wa ń gbò sí ń bẹ̀. Àkọ́kọ́, kọ́lọ́run dẹ̀lẹ̀ fún Tọ́pẹ́ Osoba kó mèpẹ̀ burúkú kù lójú ẹ̀. Ilé ayé kan nù. Ilé ayé kan nù. Tọ́pẹ́ ní màmá òun ò dàgbà tó ìjáde láyé. Bóyá 30 something. Bàbá náà dàgbà tó ìjáde láyé bóyá 30 something.
òun ló lé ní 40 nínú ilé wọn. Ìgbésí ayé kan náà nù. Gbogbo ẹ̀dá tó wálé ayé alágbára lórí ẹ̀mí wa, alágbára lórí ilé ayé wa. Òye tọ́kàn yìí wa náà ni pé à ń sùn, à ń jí, à ń jẹ, à ń mu, a tún ń sùn padà. Ọlọ́run nínú àánú ẹ̀ kó má jẹ́ ká kú àkúrun, kọ́lọ́ má fi gbogbo nǹkan ní wa lára. Àlàáfíà ara ṣe pàtàkì, ìlera ṣe pàtàkì. My lovely brothers and sisters, mójútó ìlera àti àlàáfíà ara rẹ̀. Jó gbogbo ẹ̀ lọ, ẹ̀yin ìyá àti bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, ẹ já bójútó ìlera ara wa. Torí pé àìlera lọ́pọ̀ gbà àfọwọ́fàmọ́ pẹ̀lú o. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi síta pé ẹnikẹ́ni tí bá ń rẹ́rìn nígbà gbogbo, ìbànújẹ́ á máa jìnnà sí wọn. Ẹni tí ìbànújẹ́ bá ti jìnnà sí, ìrẹ̀wẹ̀sì ọkàn ó jìnnà sí wọn, àárẹ̀ ọkàn ó jìnnà sí wọn, àrùn ò ní láǹfààní àti wọlé múnú ara rẹ̀ dùn. Irrespective tó kò lè máa là kọjá, make yourself happy. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ comment síbẹ̀, ẹ share ẹ̀. Bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment, ìta gbangba làbẹ́wé ajílété.